شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا اتقوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي شبابنا لا خوف يعترينا لا خوف والقرآن في أيدينا قرآننا درع لنا يقينا فإن تمسكنا به هدينا. ilẹ̀ tó bá dalẹ̀ àwọn àfọ̀nímọ̀ ẹlẹ́sìn ti pè fún wa kí lọ́rọ̀ yàn kí ni sunna kí ni mustahab kí wàá ní ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ yàn ọlọ́run ni tó bá ṣe ló jìyà ọ̀rọ̀ yàn ọlọ́run ni tó bá ṣe ló jìyà sunna nẹ́bí tó bá ṣe ọgbà ládàá ni bọ́ bá ṣe kò sí yàtọ̀ jẹ ìyà kẹ́kọ̀ọ́ sí mẹ́tẹ́ yọ jẹ lọ́dọ̀ ọlọ́run. bọ́dà ẹ pa àwọn onímọ̀ àwọn àfáàpin wọn ní súnà kan tó tún mọ̀ ákádà ní so súnà tó mọ̀ ákádà ní bẹ́ẹ̀ náà ni. àmọ́ tó bá wà náà Muhammad sallallahu alaihi wasallam òṣùlùwù tó fi gbé ẹ̀sìn yìí jòkó tàṣádùdù sí bẹ́ẹ̀ kò sínú ẹ̀ o bọ́bá ṣe kókókókókó ní ìsìláàmù níjòkó tọ́ra àwọn tó dìde lára wọn àwọn kì í gbọ́ kì í gbà àwọn alágídí ni wọn ò ní gbọ́ wọn ò ní gbà mẹ́tọ̀dù ló fi gbé lẹ̀ lọ́lọ́run fi fún ní mẹ́tọ̀dù fúnra rẹ̀ ọlọ́run ló fún mẹ́tọ̀dù wípé tó àwọn tí mo rán ọ sí tó fẹ́ jíṣẹ́ fún tó bàbá ṣe tán tó fẹ́ jíṣẹ́ fún wọn ìdíhù. ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana. ọlọ́run ní tó bá ṣe tán tó fẹ́ pè wọ́n ìtọ́lọ̀ kọ́kọ́ mú wá fún ànábì ìgbà tó pin ó ní bíi hikimati wisdom pè wọ́n pẹ̀lú ọgbọ́n tó o bá fọgbọ́n kún wọn ò ní gbà fún wọn ní dọ́lóhùn ó dé ní. wal maw'izatil hasana. ọlọ́run ní maw'izatil hasana. ní manas pẹ̀lú tó o bá fẹ́ bá wọn sọ wáàsí tó o ṣe fún wọn yóò jẹ́ mọ́ ìsọ̀ asana kó jẹ́ wáàsí tó dáa má hànà fún wọn ìwọ kọ́ bá tó o dá wọn. tẹ̀rìhìb ìbẹ́nu ẹ̀sìn ọ lè dẹ́rù bàyàn kí wọ́n fi mọ̀ yí pé tábàṣà dúró tó lè sí ìyá ń bẹ tá a jẹ àmọ́ wọn ò ní kó lè kókó mọ́ wọn lọ́pọ̀ àìmọye àyà ní Al-Qur'an lẹ́sùn àlẹ́ yìí bímọ sọ́yìn dè rẹ̀. wọn ò ní olè kókó mọ́ wọn wáàsí tó bá ṣe oníjẹ́ kó jẹ́ wáàsí tó dára. ọjà nílé hàn. ọkùnrin mo ti ṣẹlẹ̀ kẹta ọ̀nà tó bá pè wọ́n pẹ̀lú wisdom tó bá fẹ́ ṣe wáàsí fún wọn jẹ́ kí wáàsí yẹn kó ṣe kíni kó jẹ́ wáàsí tó dáa jẹ́ dìlì ohun tó bá débi pé ẹ fẹ́ jiyàn láàrin ara yín. bílẹ̀tì ìyá ahásánù. báwọn jiyàn lọ́nà tó dáa. báwọn jiyàn lọ́nà tó dáa má jẹ́ sábà bí ẹni tí ó léèyàn kú nínú Islam ẹ̀dọ́ òní kan ṣe tẹ́lẹ̀. ètúnà ọlọ́run sì ni mẹ́tọ̀dù ọlọ́run ni ọba tó dá wa gan ọ̀fẹ́ aṣọ kan. níjọ́ tó ti dáyé ló ti pèsè ẹ̀ bẹ́ẹ̀ nǹkan jẹ́ múmìnì ó pèsè ẹ̀ bẹ́ẹ̀ nǹkan jẹ́ kèfèrí ó pèsè ẹ̀ ẹ̀yìn kan jẹ́ mànáfìkì táyé òfin dọ̀run wò lè kó lẹ̀. bó o ṣe wá sí rẹ láti ìgbà tí ètò sọ tárìkì amófìdé nígbà fẹ́ kí gbogbo ayé ó di mùsùlùmí kó di mùmìnì wò lè dá. torí kéèyàn ó ní ètò ọlọ́run tó gbé kalẹ̀ pọ̀ fẹ́ yìí òun gan ni ò ní gbà ẹni kọ́kọ́ tíráyẹ̀ láyé náà anábì ọlọ́run anábì Nuhu ni ó fi 950 years iṣẹ́ rẹ̀ pépé rẹ̀ tí ń pè ní pé wọn ò fẹ́ kó kú kèfèrí kan ní orílẹ̀ yìí mọ́. ok ọlọ́run ní ṣíwú wọ́n ti fẹ́ nínú ìjọ tí ó sọ̀ kalẹ̀ ilé rẹ̀ kèfèrí ti bẹ̀rẹ̀ padà ọmọ rẹ̀ náà làkọ́kọ́ kèfèrí toró ti fẹ́ dé tòrúmọ́lọ̀ lọ́wọ́ ètò mi ní wàláwùsá rabbuka
لآمن من في الأرض كلهم جميعا. wù mí ni kápọ̀ wù mí ọlọ́run ni. لآمن من في الأرض كلهم جميعا. ìgbàjọ́ já sí pé gbogbo tó wà lórí ilẹ̀ yìí ni kó di mùmínì kí wọ́n nígbàgbọ́ kí wọ́n gbà mí gbọ́. أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين. ọlọ́run ní alẹ́ jẹ́wọ́ ọlọ́mọ wájú àwọn èèyàn gbá pé wo yẹn gbọ́dọ̀ di mùmínì. mo ti parí ẹ̀ àmọ́ tí ó di mùmínì ó di mùmínì ẹni tí ó jẹ́ kèfèrí kú ó jẹ́ kèfèrí kú. ìwọ́n máa bẹ lọ́run pé kọ́lọ́run ọ̀sẹ̀ mùmínì kalẹ́ ni. ó sì wọ́nà láti fà àwọn èèyàn sínú Islam bil hikma والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. ètò ẹ̀mí ètò ọlọ́run ọba nìyẹn bó ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ nu. ìgbà sọ ní ìsìn ìbọn ọba ti wá sí lọ́gọ́rùn-ún ọdún ike gbogbo ayé yóò di sùnní kó wọ́n di sàlàfíà wọ́n má ṣe súnfì má kò lè wọ́ọ̀kì tàbí kàmìnì. wàlá ọ̀sán màláìkà wọn máa sọ kalẹ̀ bọ̀ láti kìá máa ń pè èmi ní sàlàfíà o látọ̀dọ̀ lọ́run ní ti ń bọ̀ súnfì ó sì ẹ̀ sí tàbí kàmìnì. kọ́ wa jẹ́ súnfì nìsín kó gbé spíkà sẹ́nu kó ní súnà ọ̀dà o sàlàfíà ọ̀dà o àwọn súnfì wọn lẹ́ni ọlọ́run o ibẹ̀ ni màná wà irọ́ lọ pa táàkì àmì èdè sàlàfíà ò lè tán lẹ̀ sùnní ò lè tán lẹ̀ láwùsàn àrọ̀ bùkà. لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين. ayé mi tún lò. ولو شاء ربك tó bá tún wù mí ọlọ́run. لجعل الناس أمة واحدة. ìbáni gbogbo ìtẹ̀bẹ̀ láyé ń kẹjẹ fúnmọ́tà wà ìdẹ̀ta kọ́ ẹgbọ́ kan náà ní Islam nìkan ní ọmọ wa àdìbọ́ kírísítẹ́nì ìbá ṣe bẹ́ẹ̀. ولا يزالون. ìbáni kírísítẹ́nì nìkan ní ọmọ wa ká má gbọ́ Islam ìbáni dá mùsùlùmí ní ọmọ wa wáyídà kọjá pé ọ̀kan náà ni wọ́n náà ní àmọ́. ولا يزالون مختلفين. kọ́má má ṣe pé ẹ̀tẹ̀ ẹ̀túnmọ̀ mọ̀tàlífìn ẹ̀túnmọ̀ lọ́lọ́dọ̀ ọ̀gbọ́n àwọn eléyìí mùsùlùmí àwọn eléyìí kírísítẹ́nì àwọn eléyìí ní mùsùlùmí eléyìí kàdíríyà eléyìí tìjàníyà eléyìí sàlàfíà eléyìí kìnìkan inú ètò èmi mọ fẹ́ bẹ́ẹ̀ ìpè kẹ́ ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó lọ́lọ́run mà pé tẹnu yín bá ti papọ̀ ọlọ́run ló kù tẹ́ ẹ máa wádìí. ẹ gbọ́dọ̀ ṣọ̀kan ìtakùrà yín náà lẹ́ẹ̀takùrà yín tẹ́ fi kó láyé tọ́lọ́ ti sọ fún ádámà tẹ́lẹ̀ pé sáà máa ẹbẹ́ mo ṣe yín ẹ jòkó lójú kan ni lẹ́ẹ̀fi ń wádìí èmi ọlọ́run gbogbo ẹ sọ̀kalẹ̀ sórí ilé mi ọlọ́run. bàdùkún lè bá dín ní àdúgbò. ọlọ́run tẹ bá ti lórí ilẹ̀ ọ̀tá ló kù tẹ́ máa bára yín ṣe. bẹ́ẹ̀ bá ti sọ̀kalẹ̀ sórí ilẹ̀ báyìí ẹ̀ ní gbọ́ra yín mọ́ o ọ̀tá ló kù tẹ́ máa bára yín ṣe lórí ilẹ̀ ọlọ́run. kí ló fẹ́ para rẹ sí ìwọ́kọ̀ lẹ̀sìn ọlọ́run lọ́lẹ́sìn ìwọ́kọ̀ ní o sì lè destroy ẹ̀dá kankan. a máa ń bá lè jí ara wa ni bí ànábì ṣe má lè jí àwọn kèfèrí ọba tó ní tó là ànábì gangan fúnra ara rẹ̀ òun ní ṣé ẹ dákun sáwọn èèyàn àdúgbò àti wọn gbé lọ́wọ́ kò yé wọn mọ̀ ní àbí wọn ò lò wọn lọ gbọ́dọ̀ pọ̀ tó báyìí nínú Islam ọlọ́run tó fọ̀ náà lẹ̀ fún ànábì yìí pé kí lọ́ọ́ parẹ́ sí làkún. nínú kan wàlíàdí. قل يا أيها الكافرون kèfèrí nù. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. tíráyì bẹ́ẹ̀ lọ́lọ́run wí fún un wọ́n tíráyì ni tọ́ba tí wàá tíráyì débi pé bí wọ́n ti láwọn ó sèlú sọ fún un pé ẹ̀sìn tèmi ni tèmi kí píìsì ó lè rèéni tọ́lọ́gbà tó bá lọ fẹ́ fọ́ọ̀sì wọn píìsì ò ní rèéni píìsì yẹn sì jọ lọ́run lógún àgbọ̀dọ̀ sọ́pọ̀ jẹ́ lógún jẹ́sì lọ ni tọ́rọ́ fẹ́ ká bára wa gbé lórí ilẹ̀ píìsì yẹn gbọ́dọ̀ rèéni inú kí píìsì ó lè rèéni tí ọlọ́run dẹ̀ dá sí tí ìsìlámù dá sí àmọ́ gbọ́ ọ̀nà tó filẹ̀ fún ayé àlọ́ níjà níyọnú mẹ́sìn ọlọ́run mà yí pé òòṣà ni wọ́n ń pè lọ́lọ́run wọn ò fálù òun òòṣà ni wọ́n fálù
òòṣà ni wọ́n sì ń sìn òòṣà tí wọ́n fàlù tí wọ́n ń sìn tí wọ́n ń pè ní nǹkan wọn sọ ọmọ pa wọn fúnra ara wọn ní tí wọ́n ń pè ní nǹkan wọn nìkan lójú wọn o ní tí wọ́n ń pè ní nǹkan wọn nìkan lójú wọn ìwọ lọmọ Ọlọ́run àwọn ọ̀bọ mọ́ òòṣà rẹ̀ tó gbé kalẹ̀ òun ló ń fàlù Ọlọ́run wa ní mọ́tàrí àlá o. ولا تسبوا الذين يدعون من دون الله. àwọn tí wọ́n ń pè nǹkan míì tó yàtọ̀ sáwọ Ọlọ́run rẹ̀ ànábì. لا تسبوا. لا تسبوا má bú wọn má bú wọn. أيسب الله عدوا بغير علم. tó ọba ti bú Ọlọ́run wọn tá a mọ̀ lọ́lọ́run wọn wà bọ́ lọ́wọ́ ọba adìẹ náà bìgẹ́rì ilé wọn ò ní máa ń pọ̀ lọ́wọ́ ọba rẹ̀ èmi ọ̀wá nígbà wọn ní màá bá wí torí wọn lọ jẹ́ wọn bú mi. كذلك زينا لكل أمة عملهم. Àlùkùránì ìsìlámù dùn ẹ má jẹ́ àfìfẹ́nu sí ìsìlámù mọ́ ẹ má jẹ́ àfagídí sẹ́sì mọ́ ẹ má jẹ́ aṣọ ẹ̀sìn di politics ẹ má jẹ́ aṣọ ẹ̀sìn di ọjà títà ó lèmi Ọlọ́run ní gbogbo wúmà kọ̀ọ̀kan èmi Ọlọ́run ni mo kẹ́sọ̀ bá زينا لكل أمة عملهم. iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n pè ní nǹkan mo dírẹ́sì ẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni mo ní ọjọ́ nǹkan lójú wọn àlùkùránì ni dá ìmá ni mo máa ń sọ bí ẹ bá sọ àdìsí o lè ní dọ̀yìn fún àdìsí mọ̀kúfù ni ráwìrì ọ̀dà gbogbo àlùkùránì lọ́tòkè nílẹ̀ sọ yìí wù. àkọ́kọ́ pàdé nínú àlùkùránì awwala ká tó pàdé nínú àdìsí. ó lè ní Ọlọ́run ní gbogbo ìjọ kọ̀ọ̀kan sàyánà. لكل أمة عملهم. àmàlàwọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe ìwọ̀n òòṣà tí wọ́n ń ṣe ìwọ̀n ìmọ̀ kẹsàn-án fún wọn pé kọ́ máa tuntun yìí. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. Ọlọ́run kó tó wá di bẹ́ẹ̀ padà wá sọ́dọ̀ mi ìwé náà lẹ́ padà wá kí tó wá fún kálukú làbárí tó ṣe ń ṣe Ọlọ́run sọ yìí kí peace ó lè rí ẹ̀sìn téèyàn ń ṣe ìwọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe kàfàrà rẹ̀ ọwọ́ àdìyàn ó ṣe àṣìyàdọ̀ la ilaha illallah wa anna Muhammad rasulullah ó sì kírun ọgbàwẹ̀ ọyọ̀sàká ọlọ́sáàjì wọn bá pẹ́pẹ́pẹ́ tágbára rẹ̀ gbénú ẹ̀sìn yìí sí ó sì lè sọ pé kèfèrí ni ó sì lè lanu pé ẹlẹ́bọ ni tí wọ́n sì sọ tí ń jẹ́bọ fún wa wọ́n sọ tí ń jẹ́ kèfèrí fún wa ẹbọ àti kèfèrí lọ́nà tún ní pamọ́ tì í àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ló ní pamọ́ tì í àbòsí tó ga nú ẹ̀sìn wa ni kò sẹ́ni tó wàá sọ bẹ́ẹ̀ fún tínú rẹ̀ ó dùn kò wá sí tí wọn náà lè gbé dání bó ṣe lè wojú tọ́ tó yóò lo irọ́ ni sọlọ́ ń fi ní tí wà nábì gan ọba fẹ́ kí wọ́n pe ń tó gbé nírọ́ lọ́wọ́ ìdìwù. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. wọ́n bá pépè ń pè pẹ̀lú wisdom. pé pẹ̀lú wisdom. والموعظة الحسنة. موعظة الحسنة. jẹ́ kí wàá sí nǹkan dáa. وجادلهم. tó bá ní pé ẹ fẹ́ bára ń jiyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mọ̀. بالتي هي أحسن. kódà bí ẹ̀sìn àwọn ẹlẹ́sìn rẹ̀ lọ fẹ́ bá jiyàn bílẹ̀tì ọ̀nà tó dáa ni ó gbé wọn gbà. máa gbọ́n tó lọ wọn fi parí àyà wọn. إن ربك هو أعلم بمن ضل عن سبيله. ó lè ní Ọlọ́run èmi mọ ẹni ó sọnù tí wọ́n tó sọ pọ̀ wà lórí ọ̀nà ọmọ bọ̀ wá ń bẹ̀. ẹni tí wọ́n ní òsì lórí ọ̀nà ọmọ bóun lọ́wọ́ lórí ọ̀nà èmi Ọlọ́run mọ ẹni tó nù tí òsì lójú ọ̀nà. وهو أعلم بالمهتدين. èmi Ọlọ́run mọ ẹni ọmọ náà. àwọn ẹgbẹ̀rẹ̀gbẹ̀ àwọn ẹni Ọlọ́run wa lọ́nà ọba tó ṣòro bíjà. bọ́ ọba tún lọ tó tún lọ náà Al-Qur'ani ó tún yà síbòmí. Ọlọ́run tún sọ fún wa náà Al-Qur'ani ìsìtọ́ pé tó bá débi àyà mi náà Al-Qur'ani yọ àti ìtàfàkùrí pa rẹ̀ ọmọ wa dààmú pé báwo ni mo ṣe fẹ́ tú àárín yìí báwo mo ṣe fẹ́ fa àárín yìí kí ni Ọlọ́run gbà lérò pẹ̀lú àárín yìí àbí gbà tọ́lọ́run lè sọ fún wa pé má mi ń ṣe yìí. إلا ibẹ̀ kọ̀sẹ́kù kankan
kò sẹ́kù kankan má mi ṣe é ilà ẹsẹ̀ bí wọn bí abdi kò sí tí ọ̀sà fọ́ mímí ọlọ́run lọ́sà sọ èmi kí mo sọ ọlọ́run ní kò sẹ́kù kankan lérílẹ̀ yìí tí ọ̀ máa ṣàfọ̀ mímí ọlọ́run wàlákìn láàyè kọ̀ ẹ̀yin lẹ̀ gbàgbọ́ yìí bí wọ́n ti fọ̀ mí ma tí kò ti bẹ́ẹ̀ nu aṣọ ọ̀hún bẹ́ẹ̀ pé ẹ̀yin lẹ̀ gbàgbọ́ yìí bí wọ́n ti ń fọ ìmí ọlọ́run ọba ma so now eléyìí a please ẹ̀yin ìwà ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn kò yẹ kọ́rọ̀ ẹ̀sìn ó dìjà rárá kò sẹ́ni tí ń jẹ́ sàlàfíà àbí jẹ́sù ní tí èsè súfì àti ọ̀bá gbọ́n tí wọ́n ń pè ní tàṣọ́fù yìí lójú kò wá sẹ́ni tó jẹ́ súfì tí èsè sàlàfíà tí èsè sùnní àbí tí ọ̀bá gbọ́ sùnní àti sàlàfíà yìí lókù kò sí kọ́níwọ̀ kan súfì ni ọ́ èsè sàlàfíà èsè sùnní irọ́ ni ọ̀ọ́mọ̀túmọ̀ tí wọ́n ń pè ní súnà ni sì màtúmọ̀ tí wọ́n ń pè ní sálàfù tó o bá gbàgbọ́ yìí ti jẹ́ sálàfù sàlàfíà yìí àti sùnní ọmọ pé wọ́n súnfì wọn náà sẹ́ sàlàfíà ni ọ ìwọ súnfì yẹn náà sùnní ni ọ ìwọ sàlàfíà wọn náà tó ní súnfì ẹbọ ní iye ọmọ tí wọ́n ń pè ní tàṣọ́wù ni súnfì ni wọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ àfi tó o bá jáde nínú ilé iyyaka na'budu wa iyyaka nasta'in lókun tó o bá ti jáde ń bẹ̀ súnfì ni ọ. Iyyaka na'budu wa iyyaka nasta'in tó o bá ti jáde kó nu ẹ̀ súnfì ni ọ. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá pàrọ́mù náà bá ní ádámọ̀. alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́. lábàbẹ̀ tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. alágége ẹ̀kú iṣẹ́ bàbá. ìṣẹ̀mí ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.